abẹ́ wá rí nǹkan ètè sọnù mo rí mú he àwọn single mother tá ń sọ pé àwọn ni wọ́n jẹ́ káwọn ìyàwó ilé máa rí wọn fín pé nítorí wípé bí wọ́n ṣe lọ ń ṣe zìnà pẹ̀lú àwọn ọkọ àwọn èèyàn òun ló fà táwọn ìyàwó ilé yẹn fi ń rí wọn fín pé káwọn náà mọ̀ ṣe ìyàwó mọ̀ bá yàn ṣàlè mọ̀ ṣàlè èèyàn kankan mọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀kan dálé ìyàwó rẹ̀ ní kó ṣe wọ́n wá jẹ́ kó mọ wáyé wa wípé nítò àwọn táwọn fẹ́ fẹ́ wọn gan táwọn fẹ́ fẹ́ single mother páwọn single mother ní àwọn ò ṣèyàwó ẹnì kankan in fact látijọ́ tí mo ti drop content yẹn I think it was 3rd of January ni mo ti ń receive DM several times pé òótọ́ ní nǹkan tí mo sọ o wípé ṣùgbọ́n àwọn single mothers gan wọn ready láti ṣèyàwó ẹnì kankan mọ́ o mo bá ní ẹ gbà mí ṣé òótọ́ ni àbírọ́ wọ́n lẹ́yìn single mother wọ́n lẹ́ẹ̀fẹ́ ṣèyàwó mọ́ ṣé bẹ́ẹ̀ lórí ṣe mọ̀ wípé ńgbà míì wà tó jẹ́ pé bóyá torí experience tẹ́lòmíì ti ní láti ọ̀dọ̀ baby papa rẹ̀ then the fact pé ẹlòmíì wà tó jẹ́ pé ó ti taste freedom tó jẹ́ pé bóyá ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ bóyá nù wàhálà bí ìpọ́njú bí ọkọ̀ kan náà ni tó fi wá dá wà time tó ti fi dá wà yẹn dídá dúró yẹn ó ti wá jẹ́ kó rí àlàáfíà kì í ṣe pé bóyá ó fi ń rìnrìn àrè o ṣe abẹ́yẹn nísìn ó lè wò pé tóun bá tún lọ torí bọ̀ mí báyìí kó má jẹ́ tún pé wàhálà you see there is fear of unknown and this life that's why mo sọ fún wa mo ní every speaker is right and every speaker is wrong everybody has made a valid statement that's why èmi ò ń condemn speaker kankan because he or she might be speaking the reality of others even if he does not speak my reality ó lè speak reality ẹlòmíì táwọn tó dẹ̀ sọ̀rọ̀ reality wọ́n dẹ̀ máa tẹ̀lé lẹ́yìn bẹ̀ǹkan tèmi kàn wá wò ní pé ní single mother tó bá mọ̀ pé ò fẹ́ ṣèyàwó èèyàn kankan mọ́ ò ní láti dóko èèyàn kankan mọ́ nìyẹn which is not bad ẹlòmíì lè choose pé òun fẹ́ ṣe celibate I've always talked about celibacy is a lifestyle but tó bá mọ̀ pé o fẹ́ celibate you will do it strictly celibacy ó túmọ̀ sí wípé abstinence from union or intercourse or anything that can lead to intercourse òun náà ń pè ní celibacy you can celibate pàápàá jùlọ if you're a virgin tó o tiẹ̀ tí ní personal experience bóyá ṣe lòun ń gbọ́ tó ń kà tó ń sọ and the society tá à ń gbé bẹ̀ o ò tí ní practical experience you can celibate but ìwọ tó ti bímọ tó ti lọ ilé ọkọ tó ti bímọ bíi mélòó kan bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ ò wá sí níbẹ̀ mọ́ you now say you don't want to be a wife of anybody again it's good but if you are not a wife don't also be a girlfriend or side chick or concubine to anybody because bí ìgbà téèyàn bá ń ṣe hypocrisy ní nígbà tó bá ní o ò fẹ́ jẹ́yàwó èèyàn kan because nǹkan tẹ́mi sọ sí content yẹn ni pé ẹni tó bá mọ̀ pé single mother lòun fẹ́ mọ bá sùn kó lọ fẹ́ single mother yẹn because ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother yìí ọ̀dọ̀ wọn làwọn ọkùnrin ti lọ ń kú lọ fún stress wọn ọ̀pọ̀lọpọ̀ single mother gan ni ò jẹ́ káwọn ìyàwó ilé mi ti dopò ọ̀sán gan I'm telling you hypertension tí ò bá fọ́kọ ní cardiac arrest tí ò bá fún ní heart attack ọ̀dọ̀ àwọn single mother iná ti ń wá ń kùlù hypertension wọn meanwhile àwọn single mother yẹn wọ́n tún sì máa pè yín ní orúkọ tẹ́ẹ̀dẹ̀ ni mo ṣe ní it is a year of right positioning position yourself rightly ibi tó bá position rẹ̀ sí ni kódà ẹni tó jẹ́ single mother tó ti bímọ sáìmọye ọ̀nà tó bá position rẹ̀ dáadáa torí ẹlòmíì di single mother tó jẹ́ pé kì í ṣe ẹ̀bí rẹ̀ yes àwọn míì bímọ sóríṣìí ọ̀nà tí kì í ṣe ẹ̀bí wọn tó ṣe pé ẹ bá gbọ́ story wọn gan ẹ̀ tún mọ̀ wò pé báwo náà ṣe manage to survive so that's why a lè fi gbogbo ẹnu sọ pé bóyá nǹkan kan ni but in a situation rẹ pé tán ti wà bẹ́yẹn tán tún tán dẹ̀ tún ṣì rì márì because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán tẹ̀lé tán wá tán wá ń bá yín sùn nílé wọn fojú re wò yín I'm telling you ń tẹ̀sí ń ṣe lọ́rọ̀ wọn ló pọ̀ jù single mother mi ọkùnrin á tún gbowó owó tó bá gbà lọ́wọ́ ẹ̀ látún lọ fi fíìdì ìyàwó ẹ̀ ńlé á fi fíìdì àwọn ọmọ ẹ̀ ìyàwó yẹn dẹ̀ sì máa forúkọ tó jẹ́ pé ẹ̀ ìlàṣẹ ní instead tó fi máa ṣàlè kúkú ṣe ìyàwó mo wá ń get feedback from that content pé àwọn single mother ò fẹ́ ṣe ìyàwó mọ́ wọn fẹ́ ṣe ìyàwó ẹnì kankan mọ́ bákan méjì ni a mọ̀ pé àwọn ọkùnrin míì wà tó yẹ pé tán bá ti rí single mother tó bímọ kan àbó bímọ méjì wọ́n á ti mọ̀ pé there is a vacuum in your life in the life of your ọmọ tó fẹ́ dí wọ́n á ti mọ̀ pé o ní ìdọ̀kọ̀ wọn á wá fẹ́ ẹ bẹ̀ time tán bá fẹ́ yẹn ìwọ náà ló ṣì máa gbọ́ bùkátà rẹ̀ ìwọ ló máa gbọ́ bùkátà tọkùnrin gan ìwọ ló máa bọ́ ló máa wọṣọ sí lọ́rùn á kàn sọ̀rọ̀ ìdíjì gólò sí ẹ lọ́rùn ni àwọn ọkùnrin míì wà bẹ́yẹn sincerely and
ìyẹn dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti rò pé gbogbo ìgbésí ayé àwọn ọkùnrin ló gbúdọ̀ wà tọ́jú wọn tán wà àwọn tán máa ń wà love sick tán máa seek attention mọ́ seek refuge kiri ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni perfect refuge wà but in order to take care of emotional needs fún àwọn tí wọ́n bá ní oore ọ̀fẹ́ àti dúró la ṣe ní ẹ lọ ṣe ìyàwó instead ẹ fi máa ṣàlè ẹ lọ ṣe ìyàwó so àwọn ọkùnrin wa wá ń jẹ́ kó mọ wáyé wa wípé àwọn táwọn fẹ́ ṣe ìyàwó nù wọn gan láwọn ò fẹ́ ṣe ìyàwó ẹnìkankan mọ́ pé a lot of single mothers wọn fẹ́ ṣe ìyàwó mọ́ ìyẹn tún wá yà mí lẹ́nu pé bó lobìnrin kan ó ṣe jíǹjì orí ẹni tí ó lóun ò fẹ́ ṣe ìyàwó ṣé àlè ló wá fẹ́ mọ̀ ṣe ni I don't understand ni mo ṣe ní okay let me leave this open so that a lot of people have different or diverse opinion my say it or bóyá àwọn ọkùnrin yẹn gan náà dẹ̀ fẹ́ kàn ṣe because nǹkan tá a sọ débẹ̀ ó ní pé àwọn single mother ń yẹ pé wọ́n ti bí ọmọ tó pọ̀ dáadáa bí ò tiẹ̀ pọ̀ bó jẹ́ méjì tó jẹ́ mẹ́ta pé majority wọn á dúró wọn wá láwọn wá single wọn wá dúró pẹ́ títí single lẹ̀ ń wá àwọn tẹ̀dẹ̀ ń bá sùn yìí wọ́n ti níyàwó sílé mo rí táǹtì kan sọ̀rọ̀ nípa destiny pé àwọn míì wà tó wà destiny pé ká sọ̀rọ̀ nípa yẹn that's a topic for another day pé destiny ẹlòmíì ó lè má jẹ́ pé kó jẹ́ first wife ó lè jẹ́ pé because ẹlòmíì ó jẹ́ single mother ó dẹ̀ ní dandan single guy lòun fẹ́ títí orí ipò òun fẹ́ single guy yẹn ló wà títí tóun fún rẹ̀ gan fi darúgbó tó fi bà gbogbo ayé ara ẹ̀ jẹ́ fún àwọn ọkùnrin we understand the fact wípé oníkálùkù ló ní choice ẹ̀ bẹ́ẹ̀ tó bá fi pé ọkùnrin yẹn ò kí ń ṣe spẹ́ẹ̀kẹ́ instead tó fi mọ́ bá a dálé tẹ́kàn mọ́ dẹ́ṣẹ̀ kúkú let him go èèyàn tí ò bá fẹ́ràn rẹ láti fẹ́ ẹ ṣèyàwó alábàámù sáànù kálukú mọ̀ lọ lálàáfíà but in a situation tó sọ pé ẹni yìí ò fẹ́ ṣèyàwó ó wá ń dókó ẹ̀ ẹni tó bá ti lè ṣèyàwó ẹ̀ má wulẹ̀ dókó ẹ̀ náà live and direct celibacy is good if you think you want to stay without ọkùnrin no problem because grace differs tá a bá sọ pé ó rọrùn fún ẹni tí ò dókó rí ẹni tó ti dókó rí náà tó ti bímọ rí náà oore ọ̀fẹ́ lè wà fún we are not grace mates kálukú ló ní oore ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún but me I'm not you you are not me ìmọ̀ level grace tí wọ́n ní that's why it will be wrong for us láti làmọ́lẹ̀ pé àwọn tó bá ti jẹ́ single mother wọ́n mọ̀ rìnrìn àrè no it is very wrong kò ń ṣe gbogbo ẹni tó single ló rìnrìn àrè married mi gan ó ṣe zìnà ju single lọ both single mother and single lady bẹ̀tà àti ẹ̀sọ̀rọ̀ single lady single mother wọ́n ní àwọn tán fẹ́ ń ṣèyàwó bóyá kejì bóyá kẹta bóyá kẹrin àbí I don't know ó ṣàfẹ́fẹ́ ṣèyàwó ìyàwó ṣáà yàtọ̀ sálẹ̀ wọ́n náà fẹ́ ń ṣèyàwó pé ẹ wá lẹ́fẹ̀ẹ́ ṣèyàwó ẹnì kankan ṣé ẹ fẹ́ ṣèyàwó ẹni yẹn gangan ẹ fẹ́ ṣèyàwó ọkùnrin yẹn àbẹ́ ẹ fẹ́ ṣèyàwó ẹnì kankan mọ́ we understand the fact wọ́n ní kálukú ló ní taste tiẹ̀ ọkùnrin lè wá òun fẹ́ ṣèyàwó kó má like ọkùnrin yẹn which is normal ẹni èèyàn bá láìkì ẹ lé ní orí okòrè ilé ẹ̀kọ́ rẹ̀ máa ṣe yàwó kálukú ló ní taste tiẹ̀ ẹlòmíì báyìí ẹni ó bá dúdú bíi mi ni ó láìkì ẹlòmíì sì rè ẹni ó bá rí bíi mi ńlọ láìkì ẹlòmíì sì rè ẹni ó bá pupa ní kì í láìkì tó bá gbogbo yẹn in fact àwọn tán máa ní ó lè jẹ́ òní will of God èmi ò ní òsì will of God o bẹ́ẹ̀ kò sí will of God tí ó ní kí n lọ jòkó tẹ́ ẹni tí ń fẹ́ràn so ó lè jẹ́ bóyá ò fẹ́ràn ẹni yẹn tó bá sì fẹ́ràn rẹ̀ alábàámu sàkálùkù máa lọ lálàáfíà but in a situation tó ṣe pé kì í ṣe pé nìkan lọ ọ̀fẹ́ràn ọ̀fẹ́ ṣèyàwó ẹnì kankan ni tó túmọ̀ sí pé even if somebody you like comes you don't want to be a wife of anybody there is nothing wrong in it but ṣó dọ́ lójú pé tó bá ṣèyàwó èèyàn ò ní máa ṣe ń tọ́lọ́run òfin tó ní fi lè lé good example kalẹ̀ fún ọmọ rẹ̀ I understand the fact àwọn ọkùnrin míì wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ obìnrin láti treat fọ́kọ̀ọ̀pọ̀ ẹ̀ ni láti fìyà jẹ ni that is their intention. Their intention is to marry a woman and punish her. Tó jẹ́ pé obìnrin yẹn á wá máa regret pé ìgbà tó ń jẹ́ single mother gan òun tún lálàáfíà jù sí i lọ. Bẹ́ẹ̀ nígbà míì Ọlọ́run máa ń come true fáwọn single mother míì tó jẹ́ pé Ọlọ́run á jẹ́ kí wọ́n rí ọkùnrin alálùbáríkà fẹ́. Gbogbo nǹkan tèmi kan ṣáà ń san gbogbo oko tèmi san ni pé we want to reduce the rate of immorality in our society. Gbogbo ala understand the nature àwọn ọkùnrin pé tòsọ́kùnrin tí òun kò fẹ́ yàwó tọ́pọ̀ àfihàn tí ọba ló lọ nínú wọn.
so instead tó fi mọ báyàn dálé yẹn tókùnrin bá fẹ́ yàwó tó pọ̀ òun ló mọ compartment tí ó fi each of them sí nínú ọkàn rẹ̀ òun ló máa mọ pọ̀ because vibes oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣèyàwó ó mọ̀ pé o kì í ṣe ìṣekúṣe o kì í ṣe oníṣekúṣe o kò dẹ̀ ń ṣe pẹ́sẹ̀ lẹ̀ ń dá I think that is preferable to pé ọ̀kan wà ń béèyàn kan sùn ìyàwó ẹ̀ ó mọ̀ pé onípé ní tọ́ọ̀jẹ̀ òun náà yóò mọ̀ kò ní fojú gidi wò ọ̀pọ̀lọpọ̀ tán wá ń káwọn single mother mọ̀lẹ́ ìgan tálà wá ń sí wọ́n fẹ́ yàwó mi ìbá ṣẹlẹ̀ wọn ò ní fẹ́ single mother tàn bá sùn yẹn ọmọ tuntun kan tán ṣẹ̀ṣẹ̀ pàdé very young decent lady kan ni wọ́n fẹ́ ṣèkejì tó túmọ̀ sí pé majority ẹ̀yin single mother ìgan wọn ò fojú gire wò yìí náà ọkùnrin tẹ̀m̀báyé yín jẹ́ fún yìí so it's the dawn of a new year ọdún tuntun la wà yìí you see it's a year of repentance year of right positioning position yourself ibi téèyàn bá position ara èèyàn sí ni mo rí fídíò kan téèyàn kan sọ pé káwọn èèyàn mọ́ fáwọn single mother kìnìkan àwọn reason tó give yẹn wrong actually because a lot of people became single mothers due to different reasons so a lè fi gbogbo ẹnu sọ pé ìwà ẹni ò ní ò dáa no we are going to be very wrong tá a bá generalize bẹ́yẹn bẹ́ẹ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé if you are a single mother you are prayerful you are trusting God don't seal up your mind pé ìwọ ò fẹ́ ṣe ìyàwó èèyàn whether o ṣe ìkíní àbí ìkejì àbí ìkẹta àbí whatever ìyàwó ó dá lọ́jọ́kọ́jọ́ ju àlè lọ ìyàwó dá ju àlè lọ in all ramification wọ́n bá ní ẹni ìyàwó kejìlá ni ìyàwó sáà ni that word ìyàwó tó túmọ̀ sí pé ẹni tá a fẹ́ tá a dáná fún ayé ọ̀bá àbúọ ògbé ọ̀bá àbúọ kò sí nǹkan tó kan anybody kan position tẹ́nì kankan lọ gbogbo èèyàn kan ló máa jẹ́ first wife kò dẹ̀ mí ìpín rìnrìn àrè in fact mo láwọn sisters in the Lord àwọn míì báyìí ẹlòmíì ti pé 42 tí ò dókórí virgins 38 36 there are people that are even virgins that you yourself you will not believe if they come and tell you the story of their life ìkan yìí ń sọ recently pé àstábọ́sẹ̀ òun ò máyìn tó ń bá tiẹ̀ ríyàn tí ó fẹ́ràn ṣe third wife this is a very learned highly educated person 39 ni ó ti pé 39 2025 tá a wò yìí so tẹ ẹ máa mọ̀ rò pé bóyá àwọn single mother tán ti bímọ náà ń ṣe second tán ṣe third wife so mọ̀ wípé wọ́n ní when you have not opened your tap and find it empty you won't know what it means when people are complaining of water shortage pé nígbà téèyàn bá ṣí táàpù èèyàn pé ó dìgbà téèyàn bá ṣí táàpù èèyàn téèyàn wá rí pé omi ò jáde ń bẹ̀ ìgbà yẹn lè yóò tó mọ̀ túmọ̀ ìgbà táwọn èèyàn bá ń sọ pé kò sí omi but the fact that when we open our tap water will come out àwọn ò lè mọ iye ọ̀gbẹlẹ̀ ní tó túmọ̀ sínú ọlá wípé lifestyle táwa kan gbé kò jẹ́ ká rí the other side of táwọn míì experience ló jẹ́ ká máa wò pé àwọn second hand people náà ń ṣe second third wife ìmí inú wọn gan bẹ́tà ìwọ gan tó fi pè bẹ́yà kínní ẹ wo ìyà tí life kọ sí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o nígbà míì sì rè sùúrù tí wọ́n rò pé wọ́n níhùn ẹlòmíì ní times 10 ẹ̀ tọ́lọ́run òṣìṣẹ́ ń tọ́fẹ́hùn tọ́lọ́run òṣìṣẹ́ tó sì ṣèṣèṣì tí ó sì fún mo rántí ìgbà kan láyé undergraduate tá a máa pọn mi iṣẹ́ mọ́ omi àdúgbò tá a máa pọn àárẹ̀ ètò bọ́kẹ́ẹ̀tì jọ̀wọ́ bẹ́ẹ̀ ni èrò ọ̀wà pọ̀ ń bẹ̀ sọ ọmọ kan ní ẹ̀ sáà ń pọn mi ó dá wádà pé ìyá kan ti gbé bọ́kẹ́ẹ̀tì wà látàná àbọ̀n kẹ́ẹ̀gì ìyá ń bá wọn sáà ń pọn mi wọn ìyá ń bá ní kéèyàn kankan ìkan bá mú kẹ́ẹ̀gì ìyá òun ló bá fling ẹ̀ ìyá ń bá ní ọmọ tó bá fling kẹ́ẹ̀gì òun dànù òun ó lu ọmọ bíi ejò àìjẹni bóun ti dàgbà tó ìhun òbí mọ́ òun sì bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run òṣìṣẹ́ so ọmọ tó ń bá lù kí ìyá rẹ̀ ò pẹ́lẹ̀ kó má bínú o wọ́n wá wò pé ṣé irú nǹkan yẹn ṣó ti wá make irú ìyá yẹn wà bíta ìyá yẹn ti dàgbà tí ò bá ti over 70 gan so òun ò bímọ òun sì tún lọ bò mí òun ò sì tún bímọ síbẹ̀ òun sì tún lọ bò mí òun sì tún bímọ bẹ̀ òun ò sì rìnrìn àrè ọlọ́run ni òdèdè bùn òun bẹ́ẹ̀ kó sì fóun pé so òun bá lu ọmọ ọlọ́mọ kò sí tí ó ṣẹlẹ̀ o ẹ mọ̀ I was younger than this nígbà yẹn kíní yẹn wá já mi láyà gan pé àdúrú ìyá yẹn tó dàgbà tó yẹn bó sì ṣe wolúwa ló ń ṣọlá kò mí ìpẹ́lú mi tó bí tó pọ̀ rẹpẹtẹ kò mí ìpò bẹ́tà rè so nígbà míì tá a bá wọ bàtà táwọn kan wọ̀ á rò pé ọmọ nǹkan ṣe so please ìkan náà ní I know the thought I have for you they are thought of good not of evil ó ń kò sí Jeremiah so mo ní so ẹni tó lọ fẹ́ ọkọ tó ń fi ṣèkejì ṣèkẹta yẹn
àwọn yẹn thought of good kọ́ ni Ọlọ́run ní sí wọn, thought of good kọ́ lọ́lọ́run ní. Nígbà tí àǹtí yẹn ní ká sọ̀rọ̀ nípa destiny pé àwọn míì destiny wọn, ẹ wo àwọn single ladies tán lọ bí show lẹ́gẹ̀mí àmì. Mo wá ń sọ mo ní destiny mi nù wọn báyìí, ó lè jẹ́ pé destiny ẹ ò ṣe first wife tó ń wá single. Ìwọ gan tó ń wá single kiri, ṣé tó bá ní ọkùnrin ọmọ ọkùnrin tó ti pé 30 years tó wá fẹ́ yàwó, ó wá mú single mother ọlọ́mọ 4 ọlọ́mọ 2 wálé, sọ gbà kọ́ fẹ́. Ebe àkọ́kọ́ fi nǹkan ṣírò ara yín wò. So majority of single mother ọlọ́mọ 2 ọlọ́mọ 3 ọlọ́mọ 4 yìí second third wife ẹ̀ ń bá fi ẹ́ ṣe second wife gan gbìyànjú. Èmi tó wá jẹ́ kó mọ̀ yé pé gbogbo ẹ̀yin tẹ́ mọ́ fi pé second third wife yẹn they are second class citizen. Ẹ jẹ́ lọ wá bí jòkó sí. Ìyàwó ní ìyàwó ń jẹ́, gbogbo ẹni bá ti san owó orí ìyàwó ni. Ìwọ ni kó dupò ẹ mú, kó wá bí polygyny ò ṣe ní wọkọ̀ ẹ ṣe. Sincerely gan bá sọ̀rọ̀ polygyny létí ẹ̀ báyìí yóò mọ̀ ọ̀run sí i. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ti báyé ọkùnrin jẹ́ tó ṣe wípé ó ti ń wáyàwó mi gan nú ọkàn rẹ̀. Kì í mọ̀ sí gbogbo ọkùnrin ní ó mọ̀ bóbìnrin dálé. Tó bá ti ọkùnrin síta, tó bá ti ní reason láti lọ bóbìnrin mi, kò ní bóbìnrin dálé o. Yóò fẹ́ ṣe ìyàwó ni. Ẹ sì ti pé méjì nù kò sí tẹ́nìkan kó sì sí. So please, it is well with us. Ẹ̀yin single mother, I think you can try to get counsel, seek counsel, probably from your people, elderly people, or even from yourself. Sit down and think, why did you say pé o fẹ́ ṣe ìyàwó? Tó bá sì lọ ṣe ìyàwó better. Tó bá dẹ̀ mọ̀ pé o lè ṣorogún, tó dẹ̀ rí single mọ́, stay single. Títí àbí ṣe ìkan ní bóun bá ti rí widow, mo ní ṣe ẹni ìyàwó rí òkú yóò lagi mọ́ ìyàwó ẹ̀ lórí torí ìwọ tó fẹ́. Ṣáàrí pé oníṣẹ́ lọ́wọ́ kò dẹ̀ have something doing. Àwọn iṣẹ́ gidi ni o. Ìṣiṣẹ́ wórógbó o. Torí tó bá níṣẹ́ tó bá lo kẹ́rù lọ bìkan lọ ṣe number 2, number 3. Ẹ má ti fàtilẹ̀ mọ́ta pẹ́ tán kó tó dé, ogun èṣù ní borí rẹ o. So it is well with us. Tá bá máa ṣe live stream, má jẹ́ ká mọ̀. All right guys, love you, bye bye.